ṣé dandan ni? Kò ń kí ń ṣe dandan. Ọba lòun ò bọ òrìṣà mọ́. Ṣé dandan ni ọba jíjẹ? Ọba jíjẹ ò kì í ṣe dandan. One, ṣé dandan ni òrìṣà bíbọ? Ṣé dandan ni wípé tá a bá ti wá jẹ ọba o, dandan ni kó bọ òrìṣà? Ó di dandan kó bọ òrìṣà nítorí pé òrìṣà ló gbé dórí apèrè. Ṣùgbọ́n tó bá wá lòun ò bọ òrìṣà mọ́, ṣé túláàsì wà ń bẹ ni? Ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí. Ẹ jẹ́ ká jọ yànnà náà ká jọ gbọ́ fídíò yìí. Kò wù mí láti dá sí ọ̀rọ̀ àwọn ọba yẹn, ṣùgbọ́n ó ti lọ fáà. Kò sì sí àwọn tó gbìyànjú láti tan ìmọ́lẹ̀, wọn ò tan ìmọ́lẹ̀ yẹn fún gbogbo ojú ríran. Ìmọ́lẹ̀ yẹn ò tó láti ríran. Ẹ má jẹ́ ká parọ́, ẹ má jẹ́ ká parọ́ fúnra wa mọ́. Ẹ má jẹ́ kí a fi dúdú pe funfun fúnra wa mọ́. Ọba lòun ò bọ òrìṣà mọ́, kò bọ mọ́ náà nìyẹn. Kò sì rẹ́dí láti forí àpèrè bàbá ẹ̀ sílẹ̀. Ẹni tó wà lórí àpèrè tó lòun ò forí àpèrè sílẹ̀, tó sì sọ pé òun ò bọ òrìṣà mọ́. Tí èyàn ò bá lóògùn arìndọ̀ sí wọ́n ń jáyán ni. Ẹni tí ò bá lóògùn arìndọ̀ kì í jáyán. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ohun tí gbogbo wa lè sọ sí ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ń wò báyìí, à ń wo bó ṣe ń lọ, à ń wo bó ṣe ń lọ, a ò lè dá sí. Ẹ lọ pé bóyá torí pé ẹlẹ́sìn ni mí tàbí Christian ni mí, mi lè dá sí. Ṣùgbọ́n tó wáyé pé RIP kan ló wà lórí afẹ́fẹ́, everybody ló máa sọ sí, ló máa sọ sí. Eléyìí tó yẹ ká sọ sí, àní sọ sí. Mo jáde wá sí fídíò yìí, mo jáde wá gẹ́gẹ́ bí ọmọ bíbí ilẹ̀ Yorùbá, mo sì jáde gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run láti fọ àfọ̀mọ́ lórí ìrìn àjò yìí. Ọmọ Yorùbá ni wá, anybody ló lè sọ̀rọ̀ lé lórí. Ọba sọ pé òun ò bọ òrìṣà mọ́. Òkìkí ẹ̀ wá gborí afẹ́fẹ́, ó wá dẹ̀tìkẹ́, ó dìjà lórí afẹ́fẹ́. Èmi ò rò pé ó lè tó yẹn o. Mi ò rò pé ó lè tó yẹn. Mo rọ gbogbo ojú tó ń wo fídíò yìí, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dí òpin. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa, kẹ́ ẹ tó comment. Máa wo ààfọ̀ ẹ̀ kó tó comment. Gbọ́ tán kó tó comment. Ẹni tó bá dúró lórí òtítọ́ kò ní sọ wípé wọ́n máa bú mi ní comment, kò ní máa sọ̀rọ̀ sí mi ní comment, wọ́n máa ṣe òkálùkù máa sọ ohun tí ò dá nípa mi ní comment. Tó bá fẹ́ dúró lórí òtítọ́, ò ní ka comment. Ò ní tó bá ti bá comment tí ò dá pàdé, wàá mú wàá sọ sí gbóni. Tó bá yẹ pé orí òtítọ́, ṣùgbọ́n mi ìfẹ́ ká sọ ohun tí ò dá nípa mi, mi ìfẹ́ ká yóò bú mi, mi ìfẹ́ ká sọ̀rọ̀ burúkú sí mi, kò ní sòótọ́, kò ní sọ òtítọ́. Mo fẹ́ kí ẹ gbọ́ láti bẹ̀rẹ̀. Tó bá wá gbọ́ tán, ó yá máa comment ẹ. Èmi ò ríro, mi ì ríro rárá. Kó tó di pé o máa comment yẹn, gbọ́ fídíò yìí dáadáa. Gbogbo ilé ṣàlàáfíà ni yóò dára fún wa o. Ọmọ bíbí ilẹ̀ Yorùbá, òun ni mò ń bá sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, mo rọ gbogbo àwọn tó bá ti rí fídíò yìí, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ bá mi tag ẹ̀, ẹ bá mi tag fídíò yìí, ẹ bá mi tag ẹ̀ kan ọba Olúwo gangan náà fúnra wọn lára, ẹ bá mi tag ẹ̀ kan gbogbo àwọn ọba àwọn tó yẹ kó rí, àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá àti àwọn afọbajẹ ní ilẹ̀ Yorùbá, ẹ bá mi tag fídíò yìí kó kàn wọ́n lára. Ọba lòun ò bọ òrìṣà mọ́, kò bọ òrìṣà mọ́ nìyẹn. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, mi ò tí ń bá lọ sínú Bíbélì tá bá ní pé ká fi ọ̀rọ̀ Ọlọ́run ká fi gbé jáde, wọ́n á lè sọ wípé ọ̀rọ̀ àìtàn tí yóò sojú wa òun là ń pa sáyé. Ṣùgbọ́n eléyìí tó jẹ́ tí ayé lè fojú rí, a ò ní sọ, mi ò wá ní lọ níbẹ̀. Ṣùgbọ́n tiwantiwa, ẹ jẹ́ á jọ fi tiwantiwa bá ara wa sọ̀rọ̀. Ọmọ Yorùbá jọ ni gbogbo wa pátápátá. Nígbà tí ọba jíjẹ, nígbà tó bẹ̀rẹ̀, orò náà fi ń jẹ ọba. Àwọn ètùtù àti orò ṣíṣe lónírúurú òun ni wọ́n fi ń jẹ ọba. Wọ́n ń jẹ ọba ní onírúurú ọ̀nà nílẹ̀ Yorùbá, òun ni wọ́n fi ń jẹ ọba. Ẹnikẹ́ni tí Ifá bá mú, bóyá ipò ni wọ́n fi tu ọba dọ́dọ̀ ẹ̀, bóyá Ifá òun ni wọ́n fi tu ọba dé ọ̀dọ̀ rẹ̀ náà fi lọ mú pò ní ọba kan. Bóyá ọba yẹn bàbá ẹ̀ ló kàn,
kó wá jẹ́ pé nítorí pé bàbá yẹn ò ka ìwé ó fa ọmọ rẹ̀ kalẹ̀ tó sì jẹ́ pé dandan ló máa jọba. Ẹnikẹ́ni tó bá ti wá gbà tó willingly láti jẹ ọba nílẹ̀ Yorùbá tó ti mọ̀ pé ó tọkàn wá pé ó fẹ́ jọba yẹn, gbogbo tó bá ń ṣe lọ́wọ́ ló máa fi sílẹ̀, gbogbo nǹkan tó ń ṣe lọ́wọ́ ló máa fi sílẹ̀ láti jẹ ọba yẹn, torí pé ipò ọba ló ń pè é. Tó bá dẹ̀ ti yọ̀ǹda ara rẹ̀ láti jẹ́ ọba, láti jẹ́ ipò ọba yẹn, tó bá jẹ́ pé oníṣẹ́ oṣù ni, dandan ni kó fi iṣẹ́ yẹn sílẹ̀. Tó bá jẹ́ pé olókòwò ni, dandan ni kó fi okòwò yẹn sílẹ̀. Ohunkóhun tó bá jẹ́ pé àgbẹ̀ ni, dandan ni kó fi iṣẹ́ àgbẹ̀ yẹn sílẹ̀ kó wá jẹ́ ipò ọba. Ó lè fi iṣẹ́ rẹ̀, ó lè fi ilé àwọn èèyàn lọ́wọ́ kan máa jábọ̀ fún mi lè sọ, ó ṣàyẹ kó fi gbogbo tó ń ṣe sílẹ̀ kó wá jẹ́ ipò ọba. Tó bá wá jẹ́ ipò ọba, dandan gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá, ètùtù máa gbé délé ọba dé ipò orí àpèrè, orò ní ọ́fíìsì dé orí àpèrè, so ó wà ní ọba nìyẹn. Tó bá ti wá mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run ni ẹ́, wọ́n wá pè ẹ́ sí ipò ọba, tó o sì ti gbà láti jẹ ọba yẹn, wò ó fi chọ́ọ̀chì sílẹ̀, ó fi pásítọ̀ sílẹ̀, bóyá bíṣọ̀bù dẹ̀ ni, bóyá prọfẹ̀tì dẹ̀ ni, èyí ipò tó wù kó dì mú wàá fi sílẹ̀, wàá lọ gàgà, wàá lọ sí ipò ọba, wàá lọ sí ipò ọba, wàá fi tó ń ṣe lọ́wọ́ yẹn, wàá fi chọ́ọ̀chì ẹ sílẹ̀. Èyí kò jẹ́ pé wọ́n gangan ló dá chọ́ọ̀chì yẹn sílẹ̀. Tí ipò ọba bá ń pè ẹ́, tán bá wá mú ẹ pé ìwọ lọ́ba òun tọ́ sí, tán ṣe tẹ̀rí bí yìí sí, tí wọn náà bá ti lè gbà wípé o fẹ́ jẹ ọba yẹn, dandan ni o, wàá fi chọ́ọ̀chì yẹn sílẹ̀ o, wàá ṣáàdínú fà lé àwọn kan lọ́wọ́, wàá lọ sí ipò ọba. Ipò ọba tá a wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kò sọ wípé bóyá ibi ni wọ́n ń ṣe ń bẹ̀. Ọba ò ṣe bí. Tá a bá rí ọba tó ń ṣe ibi wà nú ayé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, ibi wà nú ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ohun tí Ọlọ́run ń fẹ́ ni wípé ipò ọba tó ń lọ yìí, pé pàápàá gan gbogbo àwọn olùjọba, àwọn ọba wa, Ọlọ́run pè wọ́n sí ipò yẹn láti ṣe ohun tó dára, láti tò ìlú, láti mú kí ìlú ó rọrùn, láti pàṣẹ ìrọ̀rùn, láti darí ìlú kó dára. Ìlú ò lè wà kó mọ̀ ní olórí. Ẹnikẹ́ni tó bá ti jẹ́ olórí ìlú, Ọlọ́run pè sí ipò olórí yẹn láti ṣe ohun tó tọ́ àti ohun tó dára, tó bá ìfẹ́ Ọlọ́run tó bá mu fún ìlú, kí ìlú ó lè rọrùn ni. Kò sọ yí pé ó yá lọ jọba, lọ darí ìlú kó mọ̀ mu jẹ, tàbí kó mọ̀ pamọ́ ìlú jẹ, tàbí kó bàlú jẹ́, no, rárá. Ó dá sí ìgbà tí ẹni tó gàgà lórí ọba, lórí àpèrè, kó jẹ́ pé kò mọ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n suddenly bóyá ó gbọ́ wàásù o, bóyá wọ́n ń wàásù fún ni o, bóyá wọ́n bá sọ̀rọ̀ ni o, bóyá Ọlọ́run fúnra ẹ̀ ló sì la àyà ẹ̀ kọjá tó ṣáà decide pé ẹ̀sìn ni ó wù òun ò bọ òrìṣà mọ́, bóyá ní ipò ọba wọ́n ń bọ òrìṣà, bóyá wọ́n ń sọ̀rọ̀, tó wá wò wípé òun ò ṣe mọ́. Kò ṣe mọ́ nìyẹn, kò ṣe mọ́ náà nìyẹn. Kò torí rẹ̀ sọ wípé torí pé tí lóun ò ṣe mọ́ o, nítorí náà o, bóyá nǹkan tó máa ṣe fún un lélẹ́yìí, tó máa ṣe fún un lélẹ́yìí, rárá. Kábíyèsí ọba Olúwo ti ilẹ̀ Ìwó, tí mo rí fọ́nrán wọn, ó trend gan lórí afẹ́fẹ́. Mi ò fẹ́ kí fídíò mi gùn jù, mi ò fẹ́ fi àwọn fídíò kan hàn. Gbogbo àwa tá à ń wò òun láti mọ̀ pé ọba takú, ó lóun ò bọ òrìṣà mọ́. Kò wá láriwo lọ, kò la èébú lọ, kò la ìjà lọ àtọ́, kò la wàhálà kankan lọ lórí afẹ́fẹ́. Ẹni tó lóun ò bọ òrìṣà mọ́, nọ́mbà 1 nílẹ̀ Yorùbá lénìí, kì í ṣe gbogbo àwọn tó jẹ́ adarí ìlú, kì í ṣe ọba Olúwo ti ilẹ̀ Ìwó nìkan ló máa yarí pé àwọn ò bọ òrìṣà mọ́. So àwọn kan ti ń adjust, àwọn kan ti ń adjust lórí ìrìn àjò yìí, kì í ṣe àwọn nìkan. Ṣùgbọ́n àwọn ọba kan wà tó jẹ́ pé wọn ò tó bẹ́ẹ̀, nítorí wípé
orí àwọn ètùtù àwọn orò gbogbo òrìṣà orí ẹ̀ òun ni wọ́n jọba lé lórí. Ó dáa, kò sí nǹkan tọ́lọ́run ò dẹ̀, kò sí nǹkan tí àrà tí ọlọ́run ò lè fi ayé dá òṣì, kò sí àrà tí ọlọ́run ò lè fi ayé dá. Tọ́lọ́run bá sọ wípé kó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ á máa tẹ̀síwájú. Ọlọ́run tó fi àwọn ọba sí ipò ó mọ gbogbo nǹkan tó wà nídìí ẹ̀. Tọ́lọ́run bá dẹ̀ sọ wípé kò tẹ̀síwájú bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run òun ló dá ayé àtòun gbogbo sí ń bẹ nínú ayé, òun ló dá àwọn ènìyàn, òun ló dá gbogbo àwọn adarí tá à ń wò yẹn. Ó wu ọlọ́run kan wà bẹ́ẹ̀ ni, ọlọ́run ló ń fi ayé dá àrà tó wù ú. Àwa ènìyàn à lè sọ wípé n ta fẹ́ rè lẹ́yìn ọlọ́run, ìyẹn dúró bẹ́ẹ̀. Ṣé rí bàbá tó lòun ọ̀bọ̀rìṣà mọ́ kò láriwo lọ. Tó bá jẹ́ ní tòótọ́ ni àwọn tá ń pè ní àwọn alálẹ̀ wà lórí àpèrè wọn, ẹ fi wọ́n sílẹ̀. Ẹni tí ò bá ní ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ lápá kò lè dá sàmó kíẹkíẹ. Tó bá jẹ́ wípé wọ́n bá ní pé ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn náà fẹ́ fi tó ìjọba títí àwọn lórí àpèrè táwọn wà, tí wọ́n bá jẹ́ wípé wọ́n ti yí padà, wọ́n ti di mùsùlùmí òdodo, àkóyè náà la máa mọ̀. Tó bá jẹ́ wípé wọ́n sọ wípé àwọn ò ṣe mọ́sẹ̀ àní ọ̀rọ̀ ẹ̀sìn ń làwọn ò fi tó ìjọba àwọn, tó sì jẹ́ pé àwọn alálẹ̀ kan wà pẹ̀lú àpèrè àwọn ìrìn àjò àwọn lọ́balọ́ba yìí. Tó bá jẹ́ wípé ó bá wà níbẹ̀, ẹ fi bàbá sílẹ̀, ẹ fi àwọn kí ni wọ́n máa ń pè kíní wọn, ṣé irúnmọlẹ̀, àwọn irúnmọlẹ̀, àwọn irúnmọlẹ̀, àwọn alálẹ̀, ẹ jọ fi wọ́n sílẹ̀, ẹ jọ fi wọ́n sílẹ̀. Tó bá jẹ́ wípé bàbá bá yí padà ní tòótọ́, àkóyè la máa mọ̀. Tó bá jẹ́ wípé ẹnu lásán òun ni wọ́n fi yí padà, wọ́n gọ sí abẹ́ àpèrè ọba láti ṣe ohun tí kò tọ́ ni, àkókò yìí náà la máa mọ̀. Tí ènìyàn bá sọ wípé òun ò ṣe nǹkan yìí, òun ò sọ òrìṣà mọ́, òun ò bọ òrìṣà mọ́, á jẹ́ni tó ti ronúpìwàdà, á jẹ́ni tó ti ní ọlọ́run, tó ti ní nínú ọkàn, tó ní délẹ̀délẹ̀ nínú ọkàn rẹ̀, tó ní láyé àti ọ̀run rẹ̀, tó wá gba ọlọ́run yẹn ní ikú àti ìyè, tó bá gba ọlọ́run yẹn ní ikú àti ìyè. Àwọn ọ̀rúnmọlẹ̀ yẹn wọ́n bá jọ fèsì ara, ó ṣeé ṣe káwọn ọ̀rúnmọlẹ̀ kó fi wọ́n sílẹ̀, kó dáríjì wọ́n, kó máa ṣèjọba wọn lọ, tàbí káwọn ọ̀rúnmọlẹ̀ kí wọ́n ó má dáhùn sí, tàbí káwọn ọ̀rúnmọlẹ̀ yẹn kàn gba ìjọba wọn lọ́wọ́ wọn. Tí kì í bá ti ṣe wípé àwa ènìyàn náà, àwa ni irúnmọlẹ̀ ara wa, tá à ń dúnkokò mọ́ ara wa, tí ò bá ti rí bẹ́ẹ̀ yẹn, ẹ fi wọ́n sílẹ̀, àti àwọn irúnmọlẹ̀ àti àwọn alálẹ̀, ẹ jọ fi wọ́n sílẹ̀. Ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká wò ó, ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ jọ̀wọ́, mo tó sọ lẹ́ẹ̀kan sí, ẹ bá mi tag fídíò yìí kó kan bàbá Olúwo ti Ilẹ̀ Ìwó, kó kàn wọ́n lára. Gbogbo wàhálà yìí kò ní í ṣe pẹ̀lú àwọn ará Ilẹ̀ Ìwó. Ní ààfin bàbá, tó bá jẹ́ wípé bọ̀rìṣà ń ò bọ̀rìṣà, bọ̀rìṣà ń ò bọ̀rìṣà, tẹ́ ẹ bá ti mọ̀ wípé di born again muslim tẹ́ ẹ jẹ́, tẹ́ ẹ bá ti mọ̀ wípé di born again ní tòótọ́, ó bẹ́tà kẹ́ ẹ rò ṣe, tàbí kẹ́ ẹ forí àpèrè sílẹ̀. Ayé àtijọ́ náà ni wọ́n forí àpèrè sílẹ̀, àfi téèyàn bá kú. Láyé ìsìn èèyàn gbalẹ̀ ọba lọ ni o, àìmọye àwọn tó ti forí àpèrè sílẹ̀ o, àìmọye wọn. Tó bá wá jẹ́ pé kábíyèsí ẹ̀yin gangan dandan ni Ifá ọ̀hún bá mú, ni àwọn alálẹ̀ ọ̀hún bá mú, tó jẹ́ wípé ẹ̀yin gangan tẹ́ ẹ̀ bá sí lórí àpèrè yẹn, ìlú ò lè rọgbọ, tó jẹ́ wípé ìlú ò lè tùbà, tó jẹ́ pé ìlú ò lè tùṣẹ́ ní tòótọ́, tẹ́ ẹ sì wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́, tẹ́ ẹ sì decide wípé ẹ fi orí àpèrè yẹn sílẹ̀, òrìṣà tí wọ́n dẹ̀ ń bọ, ẹ bá wọn bọ òrìṣà mọ́. Ó bẹ́tà kẹ́ ẹ wá dúró dandan nínú Ọlọ́run nísinsìnyí, nínú ìwà ẹ̀sìn yín, nínú ẹ̀sìn yín, nínú ìwà
kí Ọlọ́run ó rà yẹn padà nínú ìwà yín, kí Ọlọ́run ó rà yẹn padà nínú omi ara, nínú ẹ̀jẹ̀, nínú odò ikùn yín ti kú ti yè, gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé yín kẹ́ ẹ fi ní Ọlọ́run lótìtọ́ àti lódodo, kí àwọn alálẹ̀ yìí kán má bàa rẹ́yìn yín ní tòótọ́. Ìkan máa fọwọ́ mú bẹ̀ kẹ́ ẹ máa sin Ọlọ́run yín déédéé bí ẹ ṣe gbà wípé ẹ forí apèrè yẹn sílẹ̀. Ṣùgbọ́n tẹ́ ò bá wá lọ di dájúdájú nínú sísin Ọlọ́run yín, báyìí náà láyé tó ṣe máa jáde síta tí wọ́n tó máa sọ̀rọ̀, tí wọ́n fi yín pòwe o wípé ọba kan lánàá tó lòun ò ṣe mọ́, ẹ wo nǹkan tó gbẹ̀yìn ẹ̀. Gbogbo ẹ̀yàn ọmọ ilẹ̀ Yorùbá, kò sẹ́ni tí ò lè jọba, kò sí ẹni tí ò lè jọba tó bá ti gbà láti jẹ ọba, tó bá sì gbà láti dúró kó máa jọba lọ. Tó bá wá gbà bóyá o láàrin kan ló bá lòun ò bọ̀ òrìṣà mọ́, yóò ti wánú ẹ̀ wò, yóò ti mọ bó ṣe tó, yóò ti mọ bó ṣe lọ́rẹ̀ sí kó tó sọ yí pé òun ò ṣe mọ́. Ìyẹn ò gbapò ọba lọ́wọ́ ẹ̀, ìyẹn ò gba ipò ọba lọ́wọ́ ẹ̀. Ẹni tí ó sọ pé òun ò bọ òrìṣà, òun ò sorò mọ́ nípò ọba, ó ti lọ́lọ́run ni, ó ti ní ojúlówó Ọlọ́run ni. Ẹni tí ò bá lójúlówó Ọlọ́run á fi jẹ ni. Àwọn alálẹ̀ ọ̀nà òpin jẹ, wọ́n fi jẹ, nígbà bá dẹ̀ fi jẹ ṣe bẹ́ẹ̀ lómi yóò bọ̀ síbẹ̀, yóò dára fún wa. Gbogbo ọmọ ibi ilẹ̀ Yorùbá, èmi ò sọ wípé bóyá ká má kọ̀mẹ́ǹtì burúkú, èmi ò dúró de pé ká má bú mi o, ṣùgbọ́n kásán tí jọ jẹ́ òtítọ́ ọ̀rọ̀, kò ní dandan wípé ká wá mọ wàhálà, ká mọ fúnra wa ní wàhálà lórí afẹ́fẹ́ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ àwọn nǹkan táwọn alálẹ̀ ó ṣe fún Olúwo ti ilẹ̀ Ìwó, ẹ jẹ́ àwọn nǹkan tí àwọn ọ̀rúnmọlẹ̀ tán fẹ́ ṣe fún Olúwo ti ilẹ̀ Ìwó. Ó kọ̀, ó lòun ò fàpèrè sílẹ̀, ó kọ̀, ó sì lòun ò bọ òrìṣà mọ́. Ẹ fi sílẹ̀, ṣé dandan ni kó bọ òrìṣà ni? Ṣé dandan ni òrìṣà bíbọ ni? Ó túmọ̀ sí wípé dandan gbogbo ẹni tó bá láti fẹ́ dúró lórí apèrè, dandan ló gbọ́dọ̀ wà nínú irúnmọlẹ̀, ló gbọ́dọ̀ bọ òrìṣà, ló gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń bọ òrìṣà. Ṣé tẹ́ ẹ̀ bá ti jẹ ọba kò gbọ́dọ̀ forí balẹ̀ fún Ọlọ́run mọ́? Ṣé kò gbọ́dọ̀ fi orí balẹ̀ fún Ọlọ́run? Mi ò sọ ní gbangba yákátá o, mi ò sọ ti gbangba yákátá o. Nínú ìgbà tó bá ń sin Ọlọ́run rẹ̀ ní kọ̀rọ̀ yẹn, yóò ní àkókò. Tó bá yẹ pé Christian ni, á ní àkókò tó ń bá Ọlọ́run sọ̀rọ̀. Tó bá yẹ pé Muslim ni, á ní àkókò tó náà ń bá Ọlọ́run sọ̀rọ̀. So ṣé tí ọba bá wá, gbogbo ọba ló, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba, ó lè má ṣe gbogbo, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba náà ló ní bọ́n ṣe ń sin Ọlọ́run. So ọba jíjẹ kò gba ipò sísin Ọlọ́run ní ọwọ́ wa. Àwọn ọba kan wà tó jẹ́ pé àwọn gangan dúró fún Ọlọ́run ní ìlú, kò wá sọ wípé wọ́n ti dúró gẹ́gẹ́ bí Ọlọ́run fún àwọn ìlú kí wọ́n má mọ Ọlọ́run tó fi wọ́n sípò mọ́. Rárá, ọba àwọn ọba ni, ọba àwọn ọba ni. Ọba lè má lẹ́sìn, gbogbo ẹ̀sìn ní tọba, ṣùgbọ́n yóò ní ibi tí ọba náà ti ń bá Ọlọ́run rẹ̀ pàdé. So ó lè dẹ́rùbà gbogbo àwọn ọ̀dọ́ gan, àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wa tó lè lọ sípò ọba lọ́la, pé bóyá tí àbá ti jọba, so àwọn ti kọ́ àwọn òrìṣà ní káwọn bàjẹ́ káwọn bá mu, àwọn ò gbọ́dọ̀ sin Ọlọ́run mọ́. Ọba tí ò bá mọ Ọlọ́run kò lè pẹ́ lórí àléfà. Ọba tí ò bá dọ́lọ́run mọ̀, ọba náà gbọ́dọ̀ mọ Ọlọ́run tó ń sìn, irú Ọlọ́run tó ń sìn, Ọlọ́run tòótọ́, ọba àwọn ọba náà gbọ́dọ̀ foríbalẹ̀ fún àwọn kan foríbalẹ̀ fún ọba náà gbọ́dọ̀ foríbalẹ̀ fún Ọlọ́run ní kọ̀rọ̀ náà lé rẹ̀. Ọba náà gbọ́dọ̀ foríbalẹ̀ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká rò ṣe, ẹ fi ọba yìí sílẹ̀ fún alálẹ̀ àti fún àwọn olóró. Ẹni tó bá ti lè dára mú, ẹni tó bá ti lè mú ẹnìkan, ṣé bí ló bá tán? Kò di wàhálà. Good day, yóò dára fún gbogbo wa. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá mo kí wa, Yorùbá no going back, Yorùbá on top. Lójoojúmọ́ Yorùbá nation máa tẹ̀síwájú. Láìpẹ́ láì jìnnà gbogbo ọmọ ibi ilẹ̀ Yorùbá pátápátá á rẹ́rìn ayọ̀ lórúkọ Jésù. Ẹ ṣé o.